Ìgbòho ti dé padà Ayádẹ̀ ti bẹ́lẹ̀ ọbẹ̀ ṣiṣẹ́ ni kò sí bẹ́ẹ̀ Igboho is back. Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ṣe tuntun o ó fọkọ̀ tuntun ránṣẹ́ sí Babalado béèyàn kan bá sọ fún Babalado pé yóò rí mọ́tò tuntun gbà lóṣù yìí á ní irọ́ ńlá ni o àmọ́ Sunday Ìgbòho Òòṣà owó baba dami ó fi ọkọ̀ tuntun ránṣẹ́ sí Babalado. Aládò ò gbàgbọ́ o nígbà tí wọ́n sọ fún un pé wọ́n fi nǹkan tuntun ránṣẹ́ sí wọ́n fi ọkọ̀ bọ̀gìnì ránṣẹ́ sí látọ̀dọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ó yà á lẹ́nu ó fẹ́ẹ́ lè bú sẹ́kún. Prank ló kọ́kọ́ pé Sunday Ìgbòho Òòṣà hùwà gẹ́gẹ́ bí aṣíwájú tí kì í gbàgbé ọmọlẹ́yìn tó lóyà. Aládò jẹ́ ọ̀kan nínú àwọn loyalist Sunday Ìgbòho Òòṣà àyàlẹ́nu ẹ̀yin náà ẹ máa gbọ́ nínú fọ́nrán tá a máa fi hàn yìí ẹ gbọ́ ohun tí Aládò sọ bó ṣe dúpẹ́ gidigidi gan lọ́wọ́ Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ó dúpẹ́ lọ́wọ́ Adibabs náà Adibabs mọ́tò ó ṣàdúrà ó ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà fún gbogbo àwọn tí wọ́n ràn án lọ́wọ́ pàápàá Sunday Ìgbòho lórí ọkọ̀ tuntun tó ṣẹ̀ṣẹ̀ rí gbà. Welcome to Digi Naija, where we bring you latest stories. Remember to like, share and follow us. Babalado gbọ́dọ̀ wá kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o tó jẹ́ kí Sunday Ìgbòho gba òmìnira láyọ̀ àtàlàáfíà tó jáde kúrò nínú Benin Republic tó fi ní àǹfààní láti wà pẹ̀lú àwọn ẹbí ẹ̀ àti àwọn ará ẹ̀ nílùú Germany. Kí ni ò bá ṣẹlẹ̀ tó bá wá jẹ́ pé Sunday Ìgbòho ó ti ṣaláìsí sí ìlú Benin àmọ́ Ọlọ́run nínú ọlá ńlá ẹ̀ ó jẹ́ kí Sunday Ìgbòho jáde láyọ̀ àti àlàáfíà. Ohun tó bá ṣẹlẹ̀ yìí tó di pé Sunday Ìgbòho fi mọ́tò tuntun ránṣẹ́ sí Aládò tó jẹ́ ọ̀kan nínú àwọn loyalist ẹ̀ ó jẹ́ kó yé wa wípé Sunday Ìgbòho ń fẹ́ rere fún gbogbo ọmọ Yorùbá ò bá bá lè fọwọ́sowọ́pọ̀ tá bá lè fi ìmọ̀ ṣọ̀kan àti wípé èrè tí àwọn loyalist máa ń jẹ rèé o pàápàá tó bá tẹ̀lé aṣíwájú tó ń fẹ́ rere fún wọn tó fi wọ́n sọ́kàn nítorí ọ̀tọ̀ ní kéèyàn jẹ́ loyalist fún ẹni tí ó ń fẹ́ kó ṣoríire fún ẹni tó mọyì bó ṣe wà lọ́yà ọ̀tọ̀ ẹ̀rí aṣíwájú tó fẹ́ kí ọmọ ẹ̀yìn náà kóun náà kó dàgbà. Aládò sọ̀rọ̀ lórí bí Sunday Ìgbòho ṣe fi owó ránṣẹ́ sí ẹ bá wo fọ́nrán yìí ẹ gbọ́ gbogbo tí Sunday Ìgbòho ṣe àti gbogbo rere tó ń ṣe fún àwọn ọmọ Yorùbá mìíràn tó fi jẹ́ wípé ẹ̀yin náà ẹ máa wò pé bí Sunday Ìgbòho yìí bá tiẹ̀ wá di gómìnà àbó di president lọ́la á máa ṣe dáadáa fún gbogbo ìran Yorùbá o. Ó ga ilé lẹ́wà ẹ pẹ̀lẹ́ adébáṣì ń bèrè yín kan. àti òbí yẹ̀sì lé gan ni. nígbà tá a ti bá gbogbo géètì ní títì adébáṣì ń bèrè yín kan. aládùúgbò àṣírí o. Ìgbòho ló máa rọ wá sí yín gan gidi mà ní ó bàbá dání. ẹ wò kí ni kóòtù kì í níjà yìí. aládùúgbò adébáṣì máa wà ń takẹ̀ ṣé òbí yà ń ṣeré ni. ọ̀gbẹ́ni Fáṣọsọ́run já lọ. aládùúgbò wọn béèrè yín ta o. adébáṣì wà lù wá. wọ́n ti jí pèmí láti dájú ọ̀dọ́ ń mú wa. ẹ jẹ́ wọ́n mọ̀ bọ̀ nílé. ẹ yọjú síta. ẹ tiẹ̀ ti fi yẹn èèlì wọn. èmi nìkan tán. kí o kú oríire gidi. adébáṣì wà aládùúgbò ọgá. aládùn òun túdà adébáṣì lélẹ́yìí. òun rèé. adébáṣì ní kan jà fún yín. aládùn for you. It's for you. For you kò ń ṣe àròpin ẹ̀yin lẹ́ni. láti ọwọ́ Ìgbòho Òòṣà owó baba dami àti adébáṣì wọ́n ní kọ́pútà yín lọ́rẹ̀. ẹ wọ ẹ stop jàre. Babalado ṣe bóyá ẹni pé mọ́tò tún ni. ilé òbí ṣe prank. ẹ kó bẹ́ẹ̀ yẹn jàre adébáṣì. ẹ wò wí ó dá ẹ wò wí ọwọ́ wọn. ṣé bò ní. ẹ wò wí ọwọ́ wọn. wá wò ó. ẹ wò ẹ̀yin lẹ́ni. ronú ẹ̀ wò tí ẹni kì í ṣe tẹlómi oore tuntun ni. ṣe ti gbọ́ ṣó ti yé yín. ó ní. tiyín ni o. tí ẹni o èmi ló ṣe yìí fún. èmi ló ṣe yìí fún. aládùn nǹkan ayọ̀ ni o ajé. ọ̀rọ̀ rẹ pàpàjà sọpẹ́. ayé rẹ padà tún ládùn. ìbànújẹ́ ìgbà kan ẹni ló máa dá wa já sí. tí ẹni o kì í ṣe tẹlómi. ajé ojú tẹlẹ́gàn. tó ń bọ̀. ojú ti tẹ lẹ́gàn Babalado.
ẹjọ́ tẹ́ bá ẹjọ́ nítorí ọlọ́ ẹ yọjú sí mi nísìn. ajé nǹkan oríire ni o. oríire ni o ó dẹ̀ máa bá yín kalẹ̀ kò ní jáàmù. àmín. ẹ tún máa rà míì. tuntun. kódà gan ní kí n má sọ fún yín gan. alihamudulilayi olúwa ṣe olúwa ṣe. ṣe rí kì í ṣe pé ibi náà mi ò lè dá mọ́tò rà bọ̀ bùkátà yàtọ̀ sí bùkátà o. bẹ́ẹ̀ni. a dẹ̀ mú èkó owó jura wa lọ. wàhálẹ́kùn salamu ti láyé o. ẹ kò lé àpá. Babalado mo rí kọ́ yín mo rí. ẹkún aládò ti bẹ̀rẹ̀. ẹwo sí gbòòwò ṣe ẹwo sí gbòòwò sá ṣe adébáṣe tó lò dá gbogbo eléyìí lẹ o ẹwo sí gbòòwò sá ṣe. Sunday Igboho kan náà. ẹ lè nìkan ṣí boot ẹ wò dáadáa tó bá ẹ lè wo bóyá lókù ni náà lókù tuntun ni tuntun brand new one. apá ẹ bá mi dúpẹ́ ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ṣe rí kò ń ṣe pé àti dá ojú mi le mo fẹ́ sunkún kó wà. ẹ aládùn ẹ wò. ó rèé o. ṣe rí ẹni sùúrù. mi ò sùn mọ́ nígbà tó ti pè mí lánàá pé kí n jí dọ́dọ̀ àwọn láàárọ̀. ṣe rí kò ń ṣe pé mi ò lè dá mọ́tò rà. ó yé mi. ṣùgbọ́n bùkátà pọ̀ sọ̀rọ̀ mi ti yé yín bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí kò fi ẹ̀rín mi sí ọ̀tá lẹ́nu. alhamdulilayi. mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ olóyè Igboho Sàáfà ọ̀tọ̀ níbi tó sọ̀rọ̀ sí gbà mí ọ̀tọ̀ níbi tó ti gbà oríṣiríṣi prank láti ṣe oríṣiríṣi ọ̀rọ̀ láti sọ ṣùgbọ́n bí tẹ́ẹ̀fì bá mi dúpẹ́ jù ní wípé Ọlọ́run tí ó ní dójú tì mí wọ́n ní aládùn àwọn ẹgbẹ́ ẹ̀ soríire ìwọ ò ṣe torí ọ̀rọ̀ tó ń dá sí online ní ojú soríire mo wá fẹ́ jẹ́ ká mọ̀ kinní kan ní wípé ọmọ ìyá ìpátá kò ní kó mọ̀ soríire o 100. ọmọ sì jẹ̀ǹtù kò ní káyé mọ̀ pa o wàláì. kò ní pé kọ́mọ jẹ́ǹtù soríire o ìwà tọ́lọ́run bá ti dá mọ́ ní ti dáadáa ní kó mọ̀ wù ẹ̀yin èèyàn ẹ bá mi patronize Adébásùntọ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá mi patronize Adébásùntọ̀ gbogbo ayé ẹni tádùá bá tọ́ sí èmi ò mọ tọ̀dọ̀ ẹlòmíì o Ìgbòho owó baba dá mi ẹ jèrè iṣẹ́ ọwọ́ yín sí ti dáadáa gbogbo ọmọ Yorùbá a dúpẹ́ lọ́wọ́ yín o èyí tún wá kéré inú oore tán ṣe fún ìran Yorùbá Fúlàní ò bá bóyá wàá gùn bá ti wà lára àwọn tí Fúlàní ò bá pa ṣùgbọ́n nígbà bàbá yẹn dìde ẹ̀rù bà Fúlàní wọ́n sá bàbá a dúpẹ́ lọ́wọ́ yín o aládùn. eléyìí mo mọ̀ lóore inú mi dùn. ẹ ti ń lọ jìnnà ẹ mọ tí mò ń rò àbí tẹ ẹ bá sọ tó ráàrí nù yín ẹ mọ tí mò ń rò bẹ́ẹ̀ ni. Adébásùntọ̀ ẹ máa gbọ́ nígbà tí Ìgbòho ṣàjáde mọ́jàsọ́lá ọjọ́ kejì wọ́n kọ́kọ́ ní kí wọ́n sẹ́ndì 100k sí mi níjọ́ tí wọ́n jáde mo rò pé ẹni tó ṣẹ̀ṣẹ̀ kúrò ní Kotonu bàbá mọ̀ tí ń pàṣẹ 100,000 naira. ẹ tó kó láti mọ̀lé. láì gbé láì fà mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ mo wá ní bàbá mi bá ní yín sì sọ fádébàsì yóò bá ń gbé nǹkan fún ọ mo ní bàbá Corolla 2012 ó lè mí fẹ́ o ó fẹ́ tọrọ mo tún wá lọ ń tọrọ mọ́tò ṣé wèrè ní ìyá ẹ̀ ló ṣiṣẹ́ owó kì í ṣàwa nìkan ní gbowó òṣòre fún bàbá bá ní mọ́ wọ̀rí Adébásì ó rí ọ Adébásùntọ̀ mo ti wá ní chẹ́ńjì lọ́wọ́ wọn bíi mọ́jẹ̀ dárúkọ mo ti ní chẹ́ńjì tẹ́mi ti dálẹ̀ pé Ìgbòho wọ́n bá mi fi kún o. tó ń ṣe bí owó ẹ̀kọ́ àtàkà. ẹni bí owó ẹ̀kọ́ àtàkà Ìgbòho ní Adébásì ní mọ́ wọ̀rí Ìgbòho ìyànjú ẹ̀. bí mo ṣe ń sọ tẹ́lẹ̀ bó bá jẹ́ pé májàsọ́lá owó babadami jẹ́ gómìnà àbí pírẹ́sídẹ̀ǹtì nàìjíríà bí yorùbá báwo ni ìbá ṣe rí ṣe mọ̀ wípé ẹni tó ń fẹ́ rere fún ọmọ lẹ́yìn ẹ̀ ó di dandan kí ó ṣe rere fún ìran yorùbá ìgbà kan tiẹ̀ wà tí àwọn mùsùlùmí tó wá ṣe 8 days prayer fún màmá Sunday Igboho tí àwọn àfáà tó wà ń bẹ̀ tán mẹ́nu bà pé olóyè Sunday Igboho ṣèlérí free health care fún gbogbo àwọn tí èyí sì túmọ̀ sí wípé Sunday Igboho owó babadami májàsọ́lá ó jẹ́ èèyàn kan tó ní ìpinnu rere fún àwọn ọmọ yorùbá pàápàá tá a bá fi ìmọ̀ ṣọ̀kan tá a ṣe ara wa lọ́kàn gẹ́gẹ́ bí ohun tí Sunday Igboho máa ń sọ kí lè ròyìn nípa ọ̀rẹ́ ńlá tí Igboho ṣe fún aládòyè àti àwọn tí ó ti ṣòro fún. Drop comment yín, remember to like, share and follow us. This is Digi Naija. Thanks for watching.